Africa Content TV. Gbogbo ẹ̀ lọ mo mọ̀ pé àdúrà wa Ọlọ́run bá mú wọlé àṣẹ ẹ má jẹ́ adákẹ́ àdúrà náà mo mọ̀ pé pẹ̀lú àdúrà wa Ọlọ́run bá wa ṣe ọmọ wa ò ní títí gbígbé o aya wa ò ní títí gbé o àwọn alábàágbé wa náà wọ́n ní títí gbé o ológun títí gbé o inú mi dùn gan láti wá síbí lẹ́yìn ẹ ṣe ògiri lọ. Mo dẹ̀ wá kí gbogbo yín náà wọ́n tún fi rán mi létí pé àwọn ajíṣàbẹ́ẹ̀
òfin yìí o òfin yìí ò ní wọlé o ìwé pátápátá ni mo kí wọn ní olólùdí náà òfin ẹgbẹ́ ìfẹ́ o bẹ́ẹ̀ sì máa lè sọdún náà àdúrà mi ni pé pẹ̀lú ayọ̀ lẹ́bi sọdún o àwọn alábàágbé wa náà tí a bá rí i pé ó kù díẹ̀ ẹ̀jọ̀ ẹ jẹ́ ká fi ẹ̀sìn Islam tí gbogbo wa dẹ̀ ti mọ̀ pé ẹ̀sìn àlàáfíà ni ẹ jẹ́ ká nawọ́ ìfẹ́ sí gbogbo wa àwọn èèyàn ti nawọ́ ìfẹ́ sálàáfíà o. Kí lẹ̀ ń bá ti báyìí? Everybody on, darling. Everybody on, darling.